àtìgbà tí kinní yìí ti wà ní ọrùn mi ni ọkọ mi ti fi mí sílẹ̀ pé òun ò fẹ́ mi mọ́. àlejò pàtàkì ó wà lórí ètò Elétí Ìgbàròyé nǹkan sí tí wọ́n sì bá wá ó tọ́ kí gbogbo ènìyàn ṣùgbọ́n kì í ṣe tí èmi nìkan ni ó gbọ́ kì í ṣe ojú èmi nìkan ni ó rí bẹ́ẹ̀ ni kì í ṣe ojú èmi nìkan ni ó wò ó. ẹ kálẹ́ o orúkọ mi ni Dúródọlá Rihanat. ìrànlọ́wọ́ yìí ni mo wá èèyàn ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ o ẹ ṣàánú mi o. kí ló ṣẹlẹ̀ tó fi di wípé ẹ wá ìrànlọ́wọ́ wá sórí ètò Elétí Ìgbàròyé? ó ṣẹlẹ̀ wípé látìgbà tí mo ti bí ọmọ àkọ́bí mi ní nǹkan báyìí ní gẹ̀gẹ̀ yìí ti wà ní ọrùn mi. kí lẹ pè é? gẹ̀gẹ̀. gẹ̀gẹ̀. bẹ́ẹ̀ ni. ó ti tó ọdún mélòó tó ti wà ní. nínú oṣù kẹta ló máa pé ọdún 5 báyìí. nínú oṣù kẹta tó ń bọ̀ yìí. bẹ́ẹ̀ ni. ní ó pé ọdún 5. bẹ́ẹ̀ ni. ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí? mo ti tó ọmọ ọdún 35 years. 35 years. ẹ wá sọ wípé ó ti tó ọdún 5 bẹ́ẹ̀ni tí gẹ̀gẹ̀ yìí tó ti wà ní ọrùn yín. kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ ti gbé? mo ti lọ sí ilé ìwòsàn wọ́n dẹ̀ kọ lẹ́tà fún mi pé kí n lọ sí Ògbómọ̀ṣọ́ mo dẹ̀ lọ sí Ògbómọ̀ṣọ́ wọ́n ní pé kí n lọ wọ́n ní pé a máa ṣe operation rẹ̀ nígbà tí wọ́n dẹ̀ adẹ̀bẹ̀ lọ́wọ́ pé èló ni wọ́n dẹ̀ sọ fún wa pé 500,000 ní ká lọ wá àtìgbà náà ni à ń ti ń wá owó àmọ́ àti rí owó náà èèyàn ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ṣàánú mi o. kó tó di pé ẹ lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé bóyá ẹ ti rin àwọn ìrìn kan lábẹ́lé wípé bóyá ó ṣeé ṣe? a ti lọ sílé babaláwo wọ́n gba gbogbo ẹ̀ alọ́lé aláàfáà alọ́lé pásítọ̀ kò ṣe o kò yàtọ̀. láàrin ọdún 5 sásìkò tá a wà yìí. bẹ́ẹ̀ ni o. tó nǹkan tí etí mi gbọ́ tí mo ní kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́yìn náà gbọ́ rèé o kẹ́ ẹ wo arábìnrin òun lóòótọ́ ọmọ ọdún 35 years wọ́n ní àwọn tí ń bá kínní ọ̀hún pò ó ti pé ọdún 5 báyìí. ǹjẹ́ ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì rẹ̀ kí ni nǹkan tí ẹ ń fẹ́ gan báyìí tí ẹ fi wá sí orí ètò Elétí Ìgbàròyé? mo fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà wọ́n ṣàánú mi wọ́n ṣíjú àánú wò mí wọ́n dákun o mi lẹ́nìkẹ́ àfọlọ́wọ́n ọba ẹ dákun ẹ ṣàánú mi o ojú àánú yín ni mo wá o. ọkọ yín ń kọ́? àtìgbà tí kinní yìí ti wà ní ọrùn mi ni ọkọ mi ti fi mí sílẹ̀ pé òun ò fẹ́ mi mọ́. ó fi yín sílẹ̀ pé òun ò fẹ́ yín mọ́ ẹni ó ti tó ọdún mélòó? ọdún 5. láti ọdún 5 ló ti ń dà yín láàmú àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà yín láàmú? ó ti ń dà mí láàmú ti pẹ́ nílẹ̀ la fi ń lọlé babaláwo la fi ń lọlé aláàfáà nígbà tí mo wá rí i pé kò gbà látún fi lọ ilé ìwòsàn wọ́n fi kọ lẹ́tà fún mi pé kí n lọ sógbómọ̀ṣọ́ àtògbómọ̀ṣọ́ ni wọ́n wá ti kọ fún mi pé 500,000 ni owó tá a máa fi ṣe operation rẹ̀. iṣẹ́ kí lẹ̀ ń ṣe? mo ṣe gbàyànjá ni ṣẹ̀fẹ̀ ṣe freedom ní aṣọ ni mo kọ́. bàbá tẹ́ ẹ jọ wá yìí báwo ni bàbá yìí ṣe jẹ́ sí yín o? bàbá mi ni. bàbá? Yes sir. wọ́n sọ pé ẹ̀yin lẹ bí àwọn. bẹ́ẹ̀ni. ó ti tó ọdún mélòó tí kìnìún yìí tó ti ń da ẹni yìí láàmú? ó ti tó ọdún 5 báyìí torí pé kíni yẹn ó lé kó dó báyìí ló lé àṣebí kòkòrò lásán ni àgbà tó di pé ó ń gbalẹ̀ so kó ló di pé à ń sáré kálẹ̀ kiri so akọ́ ti lọ ọ̀dọ̀ babaláwo tá a ti ṣe wàhálà títí so tá a náwó nígbà tá a tún délé owó àtúnáwó lé hospital gan náà so kó ló di pé wọ́n á sọ fún wa pé operation ni a ṣe lọ́wọ́ rẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ o. wọ́n ní operation ni ẹ ṣe. bẹ́ẹ̀ni náà. kí n tún bí ìgbà tí kinní yìí kọ́kọ́ ṣe yín kí ni àpẹẹrẹ tẹ́ ẹ rí? mi ò rí àpẹẹrẹ kankan mo kàn rí pé kinní ọ̀hún rí kékeré ní ọrùn mi bọ̀ èmi ò ká sí ìkọ̀kan pàtó yá ló sá ń tóbi ó bẹ̀rẹ̀ sí máa dà mí láàmú la fi lọ sí ilé ìwòsàn. ó wá ti tó èlò tẹ́yìn náà ti rí àbí tá a bá bí ni. à ń ṣẹ̀ṣẹ̀ sáré kálẹ̀ kiri náà ni àti rí nǹkan kan o. ẹ tí ì rí nǹkan kan. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni. tó ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ rẹ o ẹ bá wa share program yìí kó dé ọ̀dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú kó dé ọ̀dọ̀ wọn kó dé ọ̀dọ̀ àwọn ènìyàn tí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ fún irú ẹni tí à ń wò lójú òpó ayélujára yìí. Elétí Ìgbàròyé ni ètò yìí o ọlọ́run nìkan ló tó gbọ́ àròyé ọmọ ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run ọ̀hún ènìyàn náà ní ó ràn
aláàánú kan tí ó ràn án lálẹ́ òní ìwọ ló mọ̀ o. ìyá wa kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan sí? Dúródọlá Rihanat. Dúródọlá Rihanat ni orúkọ yín. ṣé ẹ ní account number àbí bàbá tẹ́ ẹ jọ wá ni wọ́n ní account number? Bàbá tí a jọ wá ní account number. ẹ sọ wípé bàbá yín ni. Bẹ́ẹ̀ ni dáàdì mi ni. bàbá kí lorúkọ yín? Dúródọlá Bọ́láńlé. Dúródọlá kí lẹ pè é? Bọ́láńlé. Dúródọlá Bọ́láńlé. bẹ́ẹ̀ni. àwọn ọmọ Nàìjíríà ti ń béèrè account number yín lójú òpó ayélujára káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n sì ti ń wò wá. èèlò lẹ pè é iye owó tí wọ́n fi ṣe iṣẹ́ abẹ yìí? 500,000. 500,000. bẹ́ẹ̀ni Ògbómọ̀ṣọ́. nílùú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ni ni ẹ ti fẹ́ ṣe iṣẹ́ abẹ náà. bẹ́ẹ̀ni. tó ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe account number yín, ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi pè é. ẹ̀yin ni kẹ́ ẹ fẹnu yín pè é. ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi pè é. 311. 311. 077. ìṣẹ́rú kílẹ̀ pé 77. 077. 29. 29. 33. ẹ pè lẹ́ẹ̀kan sí. 311. 311. 077. 077. 29. 29. 33. 33. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 311. 311. 077. 077. 29. 29. 33. 33. First Bank. First Bank. orúkọ wo ni ó gbé jáde? Dúródọlá Bọ́láńlé ló gbé jáde. Dúródọlá Bọ́láńlé ni ó gbé jáde. àwọn Nàìjíríà ti gbọ́. tó